Ẹ káàbọ̀ padà Miliki Express lẹ́tọ̀ ètò náà ṣe ní Miliki Express. Mo wá ń wò pé bó ní ti gbàlejò mi wọlé o, kí ni ń fi gbàlejò yìí wọlé o, ju kí n tún gbé wọn wọlé pẹ̀lú kíkí ànábì náà lọ ni mo ṣe sọ pé Allahumma salli salatan muhsanatan wa sallim salama muhsinan ala sayyidi muhsinina wa imamil mahjalin sayyidina Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Muniduna murshiduna lillahi Sheikh Ibrahim Abdallah. Kí ẹ máa jẹ́ kíkí fún àlejò tí a fẹ́ gbé wọlé. Àlejò mi lórí ètò tèmi àfáà ni wọ́n, ọ̀dọ́mọdé ni wọ́n, àmọ́ Ọlọ́run ní ọmọ sí kó wọn Ọlọ́run bá sì máa fàṣẹ sí. Àlejò mi lórí ètò tèmi Al-Khalifa Ahmed Abdulrahim. Ẹ káàbọ̀ sórí ètò Miliki Express tí gbogbo ayé mọ̀ wọ́n sí àfáà white. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Tọ́ ẹ bá mi ṣe hello sí gbogbo àwọn ará ilé tó ń wò wá. A kí gbogbo ilé pé salamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi ta'ala wa barakatuh. Tọ́ mo wò pé tí a rí ẹ̀yin àrífi Ọlọ́run ká rí fọwọ́ bà ká sì rí fà lórí ètò lẹ́nu. Kí ni ohun tá a lè sọ táwọn èèyàn lè jèrè lára wa lẹ́nu? Mo wá wò pé ní tèmi ó wù mí ká sọ̀rọ̀ lórí àdúà ní tí ń jẹ́ àdúrà. Àmọ́ báyìí ní wàá ṣe bẹ̀rẹ̀. Kí ni pàápàá àdúrà àbí kí ni nǹkan tí ń jẹ́ àdúrà gan tó fi jẹ́ pé bá ṣe báyìí àwọn èèyàn ní àdúrà ni. Bá ṣe báyìí àdúrà náà lèèyàn gbà. Kí ni tí ń jẹ́ àdúrà? Ẹ ṣeun atọ́kùn. Àkọ́kọ́ náà kó tó di pé a mọ̀ ṣàlàyé fún ara wa lórí tí ń jẹ́ àdúrà. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim minan nabiyyin was-siddiqin wash-shuhada'i was-salihin ghayril maghdubi alaihim waladdallin amin. Gbogbo àwọn ìlàrí Ọlọ́run tí wọ́n ti lọ Ọlọ́run sábà wá kẹ́ wọn. Àmín. Àwọn tí wọ́n ṣẹ́kù lórílẹ̀ Ọlọ́run sábà wá jogún ẹ̀mí gígùn àlàáfíà fún wọn. Allahumma àmín. Àdúà nǹkan kan ni tí ó lágbára púpọ̀ tó lè já sí wípé tí ẹ̀dá ò bá ṣọ́ra pẹ̀lú rẹ̀ ó lè má rí ọ̀nà àbáyọ tí ó fi jáde láyé. Gẹ́gẹ́ bí àlàyé àákànyàn náà ẹ̀ fúnra wa ni nítorí àsìkò. Tabaládùá òun dúró lọ́tọ̀. Àwọn míì ń pe Ògún ní àdúà tí ó dẹ̀ kì í ṣàdúà. Àmọ́ ká mọ̀ àdúà báyìí. Àdúà dà gẹ́gẹ́ bí orísun. Orísun àdúà ibi tó ti ń wá ẹ̀dá kò lè mọ̀ bá a ṣe mọ̀ bí tí orísun omi ti ń wá. Al-Qur'ani sọ̀rọ̀ ń pa ẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn náà sọ̀rọ̀ nípa ẹ̀. Àmọ́ ní kókó ní àdúà ní gbígbà táwọn èèyàn fi ń fi ọkàn síbẹ̀. Wọ́n ní pé Ọlọ́run ní Adedimeji astajibu lakum. Ó ní ẹ pè mí ní dá yín lóhùn. Púpọ̀ nínú àwọn ìlàrí Ọlọ́run náà tí wọ́n ti lọ a rí ipasẹ̀ wọn pé orí àdúà yìí làwọn náà jókòó lé tí wọ́n ń ṣe táwọn tó ti lọ kí àwa tó ṣẹ̀ṣẹ̀ mọ́ dìde bọ̀ ká tó bá lọ́wọ́ àwọn bàbá wa ká tó bá lọ́wọ́ àwọn àfáà wa. Ní ṣókí ẹ̀mí Ògún àtàdúà ó yàtọ̀tọ̀ síra wọn bẹ́ẹ̀ tí púpọ̀ nínú àwọn ẹ̀dá kò sí ìgbàgbọ́ fún wa mọ́ níbi pé ká gbé ọkàn lé àdúà ju Ògún lọ. Ògún máa ń jẹ́ àmọ́ kò sí ìyá láyé àbí bàbá ńlá kú bàbá ẹni tí ó lè dáwọ́ àdúà dúró tó bá ń ṣiṣẹ́. Àmọ́ Ògún àwọn tí wọ́n lè dáwọ́ rẹ̀ dúró pọ̀ tí wọ́n sì lè máa bà jẹ́ mọ́yàn lára nísinsìnyí. Ìdí nù táwa ṣe fi ẹ̀mí balẹ̀ sórí àdúà pé aládùúà ní tí ò bá ti ṣe tádùú ò bá tún ní ṣe mọ́ ó tún dárí kìí yá wọn. Tó alhamdulillah ní tó ń túmọ̀ sí pé gbogbo ohun tẹ́dà bá fẹ́ ṣe láyé kó ṣàdún ní mọ̀ pé àdúrà yìí náà àdúà ni. Náà wọ́n wá ní mo máa ń gbọ́ torí ìmọ̀ tiwa ò tí ì débẹ̀ ẹni
ní àìmọye tọ́lọ́wọ́n bá dá sílé ayé lẹ́dà lẹ́lòmíì tí ò dọ́lọ́mù tí ò ṣàdúrà ọlọ́run ó sì máa dá lọ́lá á sì máa jogún gbogbo ohun tó ń wá fún á sì rẹ̀ lòmíì tó ń dín mádùúrà yìí lójoojúmọ́ lóòrèkóòrè ní gbogbo ìgbà á sì máa rí i pé ohun tóun ń béèrè kò tí ì tẹ́ lọ́wọ́ ó ṣe á rí bẹ́ẹ̀. ẹ ṣeun ṣe rí ibi tí ẹ mẹ́nubà yẹn a ti fẹ́ máa sọ̀rọ̀ lọ ní orí kádàrá àwọn ìpìlẹ̀ bíi 3 sí 4 kan wà tó já sí pé ó ń ṣiṣẹ́ lára àwọn ẹ̀dá tí a dẹ̀ ń láti kíyèsí. Àkọ́kọ́ ń bẹ̀ lìkídímọ́tì yìí wálé jànátì irú ẹni bẹ́ẹ̀ tó bá wálé ayé yóò ṣe wàhálà tí ó fi ní láárí ni. Ṣé mọ̀ pé wàhálà ló ṣe tó fi ní láárí àmọ́ láárí tó níyẹn kò ní dí ọwọ́ ẹ̀kù débi tí ó fi rí àlùjọ náà Ọlọ́run wọ̀. Àwọn kan sì wà tó já sí pé wọn ò ní ṣe wàhálà rárá wọ́n kàn wọnú ọlá yẹn bẹ́ẹ̀ àmọ́ tí wọ́n bá fi ṣera wọn ò ní rọrùn wọ̀. So ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi nísìn lórí tẹ́ ara sọ kalẹ̀ yìí òun dúró fún kádàrá àti ìgbàgbọ́. Ànábì wa Musa alayhi salatu wa salam kásáré yọ̀nà náà yẹn fi fún yín lé sí ọ̀rọ̀ yẹn. Ànábì wa Musa ó ń kọjá lọ́jọ́ kan ó wá rárákùnrin kan ó rán sọ́lọ́hun ní pé bá mi sọ fọ́lọ́hun pé ìnira yìí ti pọ̀ jù mo fẹ́ kọ́lọ́hun fún mi ní owó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ béèrè. Nígbà tí Musa dọ́dọ̀ Ọlọ́run alayhi salatu wa salam tó sọ fọ́lọ́hun Ọlọ́run ní kò sí lákọọ́lẹ̀ ipa arákùnrin tó ń béèrè fún yìí kò sí lákọọ́lẹ̀ pé yóò ní o. Musa ní ó dáa tó bá wá rí bẹ́ẹ̀ àti wá lọ sọ fún un yẹn ó ń ti èmi lára ọ wàá fún un ní bí ò tiẹ̀ wá ní pẹ́. Ọlọ́run wá sọ fún Ànábì Musa pé èmi á wá fún un lówó nítorí pé ó wà nínú àkọsílẹ̀ rẹ̀ Ànábì Musa pé kò sí nǹkan tí ọ béèrè lọ́wọ́ mi tí mi ò ní fún ọ. Kẹ́ máa gbọ́. Ó wá ní lọ́dọ̀ arákùnrin tó wá béèrè fún yìí